àwọn àfáà kan orúkọ ẹ̀ jẹ́ mufti àfáà mufti ṣé mọ̀ ṣé mufti Ìlọrin ni mo máa gba àfáà yẹn nímọ̀ràn láàárọ̀ yìí ó máa ń tẹnumọ́ kíní kan àfáà yẹn ó ní Muslim nation ó ní tí Yorùbá bá gba nation ó ní àwọn náà nídìí Muslim nation àwọn yẹn ẹ̀sìn ẹrú ẹ̀sìn ni wọ́n ò ṣiṣẹ́ fún Ọlọ́run nation ló jẹ òun lógún kì í ṣe àlìjánà kí ló kan ẹ̀sìn pẹ̀lú nation mufti ọba àgbáyé ló ń sọ̀rọ̀ àwọn wáàsí tí ẹ ṣe ní 2022 ẹ lọ sí àwọn correction sí wo ní ẹ̀kọ́ wo ní ìmọ̀ but ìmọ̀ yẹn ẹ ti ń lò fún ọ̀tẹ̀ ẹ ti fẹ́ máa fi ṣe wáàsí ọ̀tẹ̀ tó lè dá wàhálà sílẹ̀ ẹ sọ nǹkan tó wà nínú àlùkòrán fún àwọn ènìyàn ẹ ṣe wáàsí fún wa ẹ ṣe wáàsí a fẹ́ gbọ́ wáàsí ẹ fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ ẹ fi Muslim nation sílẹ̀ ẹ̀sìn religion ni ò kì í gba nation nation gbogbo nation religion according to the Bible according to the Quran nation religion alijana ló wà alijana ni nation any Islam nation yín ibi tí nation yín wà ní alijana kì í ṣe nation kì í ṣe ayé yìí èrè onígbàgbọ́ kì í ṣe tinú ayé àlìjánà tí àwọn kìrìsìtẹ́nì ìjọba ọ̀run ní èrè tí wọ́n wà kì í ṣe inú ayé bíbélì sọ wípé nígbà tó fẹ́ fi Jésù jọba ó ní èmi ò kì í ṣe apá kan ti ayé we are not talking about okay mufti ìwọ náà pè kì í ṣe tìlọrin okay so please mo bẹ̀ ẹ́ ni ẹ fẹ́ gba Islam nation ẹ fẹ́ gba igbá kan nation tó bá ka Quran yẹn dáadáa kò sí nǹkan tó jẹ́ Islam nation àlìjánà ló wà ẹ má ṣe wáàsí tó máa fa wàhálà ẹ ṣe wáàsí ìmọ̀ tí ẹ nìyẹn ìmọ̀ tó wà lọ́pọlọ yẹn tó mo rí pé ó ń gbá lórí yín gan kí ìmọ̀ yẹn ẹ má fi ìmọ̀ yẹn ṣe wáàsí ọ̀tẹ̀ ẹ fi ìmọ̀ yẹn kẹ́ fi ṣe wáàsí tó lè yí àwọn ènìyàn padà sí ojú ọ̀nà ti Ọlọ́run kì í ṣe sí inú mosque ni wọ́n sọ o ẹ ṣe wáàsí tó lè yí àwọn ènìyàn padà sí ojú ọ̀nà ti Ọlọ́run kò sí nǹkan tó jẹ́ Islam nation Islam nation is alijana ìyẹn Islam òdodo àwọn olùbẹ̀rù àwọn olùgbàgbọ́ òdodo alijana ní ìrètí wọn alijana ní nation wọn alijana ní community wọn alijana òun ní ìlú wọn kìí sí ayé tí a wà yìí àwọn Kristẹni òdodo according to the Bible I'm quoting according to the Quran and the Bible now àwọn Kristẹni òdodo paradise ní nation wọn paradise ní community wọn paradise ní state wọn nínú ayé they are nothing paasi 2022 ni mo ń gbé jáde fún yín yẹn gbogbo yín ni mo máa wo wáàsí ẹ tí bá gbọ́ gbogbo wáàsí yín máa ṣe báyìí mama síròlé mama síròlé mama síròlé mama síròlé ẹ̀yin àfáà 2023 ẹ má bára yín jà àfáà wúlò Kristẹni pastor wúlò wòlíì wúlò aláwo wúlò olúkánukùn kó ṣe títí ẹ̀ bí Ọlọ́run bá ṣe rán anybody má dá anybody lẹ́jọ́ mọ́
anybody má sọ wípé lágbájá kan ló mọ̀ ẹ́ ṣe lágbájá kan ò mọ̀ ẹ́ ṣe. Kò sí ẹni tí Ọlọ́run fi ṣe PA, kò sí manager Ọlọ́run níbí. Gbogbo wa kàn ń wí ilé tó bá wùn wá ni. Ẹ jẹ́ kí ogun ó mì nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí àlàáfíà jọba. Ẹ jẹ́ kí àlàáfíà kó ṣe kíni kó jọba. Ẹ má bára yín jà mọ́. Ẹ má gbógun tira yín mọ́. Ẹ má ṣọ̀tẹ̀ mọ́. Àfáà méjì kan máa sọ̀rọ̀ síra wọn lórí Facebook. Ìtìjú ló jẹ́ fún Mùsùlùmí òdodo. Kí Kristẹni méjì kan máa sọ̀rọ̀ síra wọn lórí Facebook. Ìtìjú ló jẹ́. Nǹkan tí ò bá kàn yín ẹ má dá sí mọ́. Ọ̀rọ̀ ọkọ àtòbò kò kí ń sí ẹ̀ṣẹ̀ o ní religion. Kò síbi tó wà ní Quran tàbí ní religion wípé tó bá ti dárúkọ ọkọ àtòbò pé ẹ̀ṣẹ̀ ni. Wo gbọ́dọ̀ máa dárúkọ ọkọ àtòbò fún àwọn ọmọ ẹ. Ní ìgbà tí ọmọ ẹ bá lọ sí school tí anything bá touch òbò yẹn, tó bá délé á sọ fún ẹ pé mọ́mì mi bòbò mi, mọ́mì mi bòbò mi, mọ́mì mi oko mi, mọ́mì mi oko. Kí ló ṣe oko ẹ? Ó lè sọ pé auntie ló fẹ́ lọ máa tẹ oko ń bòbò ń wá ti mọ̀. Ṣùgbọ́n wo ní kó má dárúkọ ẹ pé it's a private part. Báwo ni wọ́n ti fẹ́ wá ròyìn fún ẹ tó bá tọwọ́ bọ̀bọ̀ wọn ní school? No!